kíní ẹ lọ ní nìsú kí lè tó ń ṣe báyìí. Mo náà parent belongings mi. I want this mi tó wà nínú bedroom níbo ló kó wọn sí. Ta ló fẹ́ wá kó panties ẹnu lé? Bóyá o fọwọ́ sí kó síbì kan. The last time tó wá bí, ó ló bá mi ṣàwọn clinics kan. Ǹjẹ́ o rí anything significant tó dànù? Bọ́ mo sọ fún ẹ náà. Mo rán àwọn pants kan tí kò make sense tó ti já nídìí tó ti ní òwò tó dàbí pants àwọn ọmọ ní dọ̀tí àwọn ọmọ gọ́tà báyìí. Mo sọ fún ẹ náà. Are you sick or something? Go ahead with this day. Gbogbo kí o tó bá dá agbára mi gbé. Ọ̀dọ́ yìí máa da gan ni. Èwo ló tún kọjá orí bí díẹ̀ ṣe ń ṣe ni. Bí ìgbà tó bomi sí pọ́lí báàgì. Táwọn wá lu ṣẹ̀kẹ̀rẹ̀ Ọ̀yọ́. Ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀jẹ̀ fọ́pá lu. Ewu tó tí ìbò ṣe. Ó máa lè lo wọ́n sẹ́jẹ̀ tẹ̀bi. Ẹ pẹ̀lẹ́. Yé! Bọ̀bọ́ yìí máa lẹ́rù lọ́wọ́ o. Tí o bá sí ọkàn láàrin ìgbéjèèjì, ẹ má ṣe ẹ má ṣàyè. So just calm down, don't raise your voice. We're friends. Ọ̀rẹ́ ni wá, èmi àti ìwọ ẹranko yìí. Wọ́n á mọ̀ sọ tẹ́lá. Irú ọkùnrin wo ló ń ná obìnrin tó dá ẹsẹ̀? Ló wà nínú títí omi fi bàjẹ́ lára. Mi kàn gbọ́ mi 50 o. Èmi larúgbó. Her babies anymore and Sophia, she kept this a secret from me. It's okay. We're in this together. I'm not gonna leave you.